ẹ ṣe ẹ jẹ́ ká sáré sọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà àti sí Olùmí update kan lọ lórí ayélujára ẹ má bínú update kan lọ lórí ayélujára nípa sí Olùmí àti bàbá Ìjẹ̀ṣà mo wá rí pé many people sọ pé báwo ló ṣe possible kò possible. ẹ̀yin èèyàn ẹ wá gbọ́ ohun tí Bukky Jesse tó sọ nípa bàbá Ìjẹ̀ṣà àti sí Olùmí o ẹ wá gbọ́ ohun tó sọ o ọ̀rọ̀ ńlá wà lẹ́nu Bukky Jesse àwọn àṣírí kan wà lẹ́nu Bukky Jesse tó fẹ́ jẹ́ ká mọ̀ nípa ohun tó ṣẹlẹ̀ láàrin bàbá Ìjẹ̀ṣà àti sí Olùmí o lọ́rọ̀ oyún òṣoyún wọn bímọ wọn ò bímọ ẹ wá gbọ́rọ̀ lẹ́nu Bukky Jesse o kẹ́ẹ̀dẹ̀ má gbàgbé ẹ máa bá wa subscribe sórí YouTube channel wa èyí lohun tó sọ o. ó possible dáadáa màá ṣàlàyé ẹ̀ fún yín lọ́sàn-án ṣe ń gbọ́ mi now ìwọ tó ń fi líǹkì sórí kíní mi yẹn ẹ kí n block ẹ because I don't want my followers to go and press that link next time you put anything on that link I will block you. I don't open link. I don't. ẹ má tẹ any link tó máa fi sórí chat me please because mo fẹ́ kẹ́ lose page yín àbí kó lọ jẹ́ pé àwọn scammer ṣe ti gbọ́ ẹ jẹ́ ká sáré sọ̀rọ̀ sí Olùmí mo update nǹkankan èmi kọ́ ni mo kọ́kọ́ update ẹ̀ ṣó ti yé yín ọ̀rọ̀ yẹn ti ń lọ lórí internet now máa sọ kíní kan fún yín lọ́sàn-án mo gbọ́ tí many people sọ pé kò possible now àwọn kan dẹ̀ béèrè pé ta ni sí Olùmí ló máa ń bá Mercy Aigbe ránṣọ tẹ́lẹ̀ kí gbogbo àwọn Vicky James tó ká tó máa gbọ́n pa Vicky James sí Olùmí ní rave of the moment ńgbà yẹn gbogbo ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn award night yẹn sí Olùmí ló máa ń ránṣọ fún 80% of the celebrities ńgbà yẹn ṣé ń gbọ́ mi sí Olùmí nìyẹn ṣé ń gbọ́ mi èdè wà lẹ́nu ẹ̀ báyìí ó kọlà sóhùn for one reason or the other akọ̀rígbó wà lábọ̀ ó lọ sí Canada. I don't understand reason to fi lọ sí Canada ṣé ń gbọ́ mi and during the time tí bàbá Ìjẹ̀ṣà wà ní prison ó máa lọ kí bàbá Ìjẹ̀ṣà now mo mọ̀ pé àwọn èèyàn sọ pé dot yẹn kò wà connected máa sọ fún yín láàárọ̀ yìí ṣé wọ́n ti gbégbà tí bàbá Ìjẹ̀ṣà ń dó princess gbogbo wa ò mọ̀ pé bàbá Ìjẹ̀ṣà ń dó princess ṣé wọ́n ti ìgbà táṣìírí tú tí princess wá sunkún jáde ìgbà yẹn bàbá Ìjẹ̀ṣà sọ pé òun àti ẹ̀ ń fẹ́ ara wọn ṣẹlẹ̀ àwọn iṣẹ́ kan wà kó deadly làwọn ọkùnrin máa ń jẹ́ paraventure sí Olùmí àti bàbá Ìjẹ̀ṣà lè ti máa dóra wọn lẹ́gbẹ̀ẹ́ kan tẹ́lẹ̀ dẹ́ta ni sí Olùmí ẹ bá máa sọ pé obìnrin kan pọ̀ fọkùnrin kan ṣé sí Olùmí yẹn náà ṣó lè bẹ́ẹ̀ yẹn náà ni ọmọ Oǹdó ni tó wá láti Èkìtì tó kàn ráàánú gbà so gbogbo ètò ẹ̀ sọ pé kò possible why is it not possible no ẹ sọ fún mi gbogbo àti bàbá Ìjẹ̀ṣà wà nínú prison sí Olùmí máa lọ́nkì náà now ẹ jẹ́ kí n sọ fún yín pé ẹ jẹ́ kí n sọ kílíkan fún yín nípa prison Nàìjíríà bó bá ṣe lówó lọ́wọ́ ni gbogbo àwọn tó bá rán lọ sí prison Nàìjíríà ẹ bá rò bí pé gbogbo wọn jọ inú prison yẹn ṣó ti yẹn tó máa ń kó gbogbo wọn sí bí ẹja yẹn ibẹ̀ kọ́ ló máa ń kó gbogbo wọn sí tó bá ṣe ní owó ni ṣé wọ́n ti gbogbo àtọ́ wọn kan tó ń ṣe justice for Mohbad tó wọn lọ sí prison ṣé wọ́n ti tó máa sọ pé ká fún wọn lówó lójoojúmọ́ ṣé ń gbọ́ mi owó tó máa san tó máa fi wọ́n sí level by level ni ẹ gbọ́ mi ṣá tó bá lọ fẹ́ privacy wàá sanwó yàrá kan kò sẹ́ni tó máa bẹ́ẹ̀ wà ń bẹ̀ tó bá lọ fẹ́ o fẹ́ máa wo TV o fẹ́ máa lo phone owó ló máa jẹ ẹ gbọ́ mi ṣá so bàbá Ìjẹ̀ṣà mo dẹ̀ mọ́ pé bà kan wọ́n fi sí special place because ó ń sanwó ẹ̀ ni tó bá yẹ pé bàyẹn ni sí Olùmí nígbà yẹn lọ́jọ́ ń dóra wọn kọ́ no ẹ sọ fún mi tí mo bọ́ yín sọ pé kò lè possible ìgbà orí bàbá Ìjẹ̀ṣà jáde náà máa wá já yín tán sí Olùmí ti bímọ as a matter of fact bí ṣe ń gbọ́ wọ́n ló máa ṣèkómọ lọ́la I am not sure ṣé ń gbọ́ mi ṣá wọ́n ló máa ṣèkómọ lọ́la now mi wá sọ̀rọ̀ yìí láti wá fi mọ́ọ̀kì bàbá Ìjẹ̀ṣà àbí sí Olùmí àgbàlagbà ní gbogbo wọn the last time tí mo dẹ̀ check bàbá Ìjẹ̀ṣà ó lè ní tiẹ̀ lọ́wọ́ o bàbá Ìjẹ̀ṣà is not bad he's a good looking man ìtorí ẹ̀ níyàbọ̀ ṣe rán kú sí ló ṣe rán ẹ̀wọ̀n náà prison sí lẹ́sẹ̀ ìtorí ẹ̀ náà ni princess òṣèfẹ́ jẹ́ kó lọ tó fẹ́ bá tiẹ̀ jẹ́ ṣé ń gbọ́ mi ṣá tí ọwọ́ àwọn sugar mommy àwọn bíi táwọn wa tó ń taṣọ London tó bá gbá
bàbá Ìjẹ̀ṣà mú tó náwó sí lára bàbá Ìjẹ̀ṣà ò bad rárá. So I am not saying this láti rubbish bàbá Ìjẹ̀ṣà bí sí Olúmi. Nǹkan tẹ́bi kọ̀ kórìíra ni kọ́ máa parọ́ fún wa pé kò ṣẹlẹ̀. They are both adults. And the last time I checked, sí Olúmi ọmọ kan ṣoṣo ló bíbí tèmi náà báyìí. Ọlọ́run á dẹ̀ bá mi dá sí àǹdíwọ̀n àdìgbà. Sí Olúmi ni ò lọ́kọ náà. Ó dẹ̀ fẹ́ bímọ lé ọmọ ẹ̀. So sí Olúmi, please, má borí Ọlọ́run mọ́ra. Ẹ gbé síta, our online in-law, àbá yín celebrate. Kò sí nǹkan tójú òrírí. Oh, wá ní ọkọ kó máa dóko. Abeg gbọ́ mi. So we are not saying it to mock them. We are just saying it to confirm that story. Sí Olúmi, tó bá wá dákẹ́, tó jẹ́ pé bàbá Ìjẹ̀ṣà ti lọ mú sí ẹ lórí pé má jẹ́ kó mọ̀ o, wo a máa jẹ́ṣẹ́ mi mọ́ ẹ lára ni. Sí Olúmi. So ìwọ kan wá sọ fún wa pé daddy ọmọ ni, kò di dandan kó sọ pé òun náà ni o. Tó bá yà sí jẹ́ pé understanding relationship lẹ́jọ́ ní. Honestly, congratulations to both of you. But I can confirm to you authoritatively that sí Olúmi ó ti bímọ. Wọ́n dẹ̀ ti ń jẹ́ṣẹ́ ara wọn bọ̀ tipẹ́. Ẹ confirm àwọn tó. Ọ̀rọ̀ náà la gbọ́ lẹ́nu Bukky Jesse o nípa àwọn ohun tó ń ṣẹlẹ̀ láàrin bàbá Ìjẹ̀ṣà àti sí Olúmi. Gẹ́gẹ́ bí Bukky Jesse ti sọ, ó ní sí Olúmi ọ̀kan lára àgbà fashion designer òun ni arábìnrin náà jẹ́. Ó ní àwọn nǹkan kọ̀ọ̀kan tí ń wà láàrin sí Olúmi àti bàbá Ìjẹ̀ṣà o. Bá a ti mọ̀ wípé bàbá Ìjẹ̀ṣà ó lọ sí ẹ̀wọ̀n ní nǹkan bíi oṣù méjì sẹ́yìn báyìí. Ó ní ó ṣeé kó jẹ́ wípé sí Olúmi máa ń lọ wo bàbá Ìjẹ̀ṣà gẹ́gẹ́ bí Bukky Jesse bó ṣe sọ o. Àwa ò dájọ́ o, àdájọ́ ń bí. Gbogbo ohun tí wọ́n sọ òun náà là ń mú wá sétí ìgbọ́yín. Ṣé ọ̀rọ̀ tí Bukky Jesse ìwà sọ ṣó ṣeé ṣe ṣá? Ẹ̀yin aráalé, ẹ̀yin náà lẹ̀ ń dájọ́ o. Kí lẹ̀yin náà rí sí ohun tí Bukky Jesse tó sọ nípa bàbá Ìjẹ̀ṣà àti sí Olúmi, ìbáṣepọ̀ tó wà láàrin wọn? Ẹ gbọ́ kí lẹ̀yin náà rí sí. Ẹ bá wa fi sí abala comment section o. Ẹ bá wa fi sí abala ìrísí káwa náà mọ̀ ń bẹ̀. Kẹ́ẹ̀dẹ̀ má gbàgbé, ẹ máa bá wa subscribe sórí YouTube channel wa. Ẹ máa bá wa like, ẹ máa bá wa share, kẹ́ ẹ máa bá wa comment sórí ìkànnì Kingfax Gist TV. Ó ń lẹ́wà yìí o. Ó dìgbà.